nǹkan kankan ò yọ kúrò ní ara Àwùjalẹ̀. Mo sọ mo tó sọ. Nígbà tí bàbá jáde láyé, àkọ́bí wọn Prince Saheed Adédire Adétọ̀nà wọ́n gbé fóònù wọn pè mí. Wọ́n pè Imam. Àwa méjèèjì débẹ̀, àwa ń bẹ̀ títí di after 11 láti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe sí bọ́dí bàbá. Kí làwọn nǹkan náà? Èmi yìí bí wọ́n ṣe wà yìí, ó ti di ọba ẹlẹ́ẹ̀kẹta ní àwọn ọba ńláńlá tá a ti sin, tá a ti wẹ̀, tá a ti dì, tá a ti sin, tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years ni mo fi gbélé Àwùjalẹ̀. Kò sí kọ̀rọ̀ ibi tí wọ́n ti ń bọ̀ nǹkan kan nínú ilé Àwùjalẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Àwùjalẹ̀ nígbà ayé wọn àìmọye ìgbà ni wọ́n ti pe gbogbo àwọn oníṣẹ̀ṣe, nígbà tí gbogbo wọn tí ẹsẹ̀ wọ́n ìpè tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé kí ni mo bá yín jẹ, kí ni mo bá yín mu, àìtò wo ni mo bá yín ṣe, nǹkan kọ̀ọ̀rọ̀ wo ni mo bá yín ṣe, ẹ wá sọ gbangba. Àáfàá kan ti kú nínú ìlú tá a wà yìí, kódà ìmáàmù ni. Nígbà tá a débi tí òkú ẹ̀ wà, àdó ni wọ́n so mọ́ gbogbo bẹ́ẹ̀ nìyẹn. Bí láì láti bèrè bí káàbà tó bá ṣe pé irọ́ ni ó kú èmi àti Ọlọ́run bàbá tó dá mi. Adétọ̀nà kú, wàláhì súnmọ́ bí láì làzí ìláhùwà, kò sí nǹkan kan, kò sí epo, kò sí iyọ̀, kò sí kankan, kò sí ẹbọ kankan, nítorí pé èmi ni mo tó wà lá bàbá. Wuyewuye ó gba ìgboro kan, ọ̀rọ̀ oríṣiríṣi ó gba ìgboro kan. Kò sì sí ẹni tí àwọn èèyàn máa bí ju àwa tí a súnmọ́ bàbá. Kò sí ní tó burú mbẹ̀ kí a gbọ́ ohun tó rí wa lójú ká béèrè. Kò sí ní tó burú mbẹ̀ kí èèyàn rí nǹkan tó ń já jẹ lọ́kàn ó béèrè. Wàláhì kò sí nǹkan tó burú. Ṣùgbọ́n èyí tó wá burú ni wípé kí ẹni tó rí, ẹni tó mọ̀, ẹni tó gbọ́, ẹni tó ṣojú ẹ̀ kó wá sọ fún yín kẹ́ ẹ má gbà. Kẹ́ ẹ má gbà. Ìgbà wo gan-an ní Àwùjalẹ̀ jáde láyé? Ọba Dr. Dikirulai Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbá II. Àwùjalẹ̀ and Amir. Àwùjalẹ̀ and the paramount ruler of Ijebuland. Amir Ogun State Muslim Council GCON. Bàbá ti lọ. Ìgbà wo gan ni bàbá kú? Ìgbà wo gan ni bàbá kú? Ẹ máa rí pé èdè bàbá kú ni mò ń lò, mi ò lo èdè bàbá wàjà nítorí wípé wàjà kì í ṣe èdè Islam. So ẹni tá a bá sì sí lọ́nà ti Islam a ò gbọdọ̀ tún lo wàjà fún kú ni nítorí pé ikú náà ni wọ́n kú. Because tí àwọn olóyìnbó gbogbo àwọn ọmọ wọn tí wọ́n ń sọ fún àwọn èèyàn wípé I lost my father, mi ò rí kankan nu wọn tó sọ òyìnbó yìí pé my father has already wàjà. No, bàbá mi kú ni gbogbo wọn sọ. Now ẹ rí caption tí mo kọ yìí, ẹ rí pé mo sọ pé was Ọba Adétọ̀nà eventually laid to rest according to Islamic rite after earlier traditional rituals. A padà wá sí Ọba Adétọ̀nà lẹ́yìn ìgbà tó ti kú bí ọjọ́ méje tán ti ṣe ètò gbogbo àwọn àìtò àwọn tìbílẹ̀. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Àti pé gan ọjọ́ wo gan ni bàbá kú? Ṣé ó tiẹ̀ wá rọrùn láti sin irú Ọba Àwùjalẹ̀ bẹ́ẹ̀? Láti sin irú Ọba Àwùjalẹ̀ láì jẹ́ wípé àṣà ètò sí. Fídíò mi yìí mi ì ní fẹ́ kó pọ̀, ṣùgbọ́n tó bá gùn ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ jọ̀ọ́ kẹ̀sì bá mi wò dé ìparí torí pé tá a bá wò dáàrin tá a bá wò tán ó ṣeé ṣe ká má get message mi dáadáa. Ọba Àwùjalẹ̀ Adétọ̀nà Ọ̀gbágbá Ọgbátẹ̀wọlẹ̀, bàbá ti dàgbà. Bàbá was 91 nígbà tí wọ́n máa kú. Bàbá sick nítòótọ́, ṣùgbọ́n tí èèyàn bá sick tí ò jáde tí wọn ò rí láwọn ibì kan ṣé ó ti kú ni? Rárá, kò túmọ̀ sí pé ó ti kú. Kódà ní àná kí Àwùjalẹ̀ kó tó jáde láyé ó jẹ àmàlà, ó bá àwọn èèyàn sọ̀rọ̀, ó ní ohun tán sọ fún àwọn tó wà nítòsí wọn tó ṣe pé ọ̀rọ̀ ti lé nìyẹn. Bàbá wa jáde láyé ní after 7 ní ìrọ̀lẹ́ àná. Nígbà tí bàbá jáde láyé, àkọ́bí wọn Prince Saheed Adédire Adétọ̀nà wọ́n gbé fóònù wọn pè mí. Wọ́n pè Imam. Àwa méjèèjì débẹ̀, àwa ń bẹ̀ títí di after 11 láti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe sí bọ́dí bàbá. Kí làwọn nǹkan náà? Títò bá ṣe máa ń tò ara. Àkọ́kọ́ ni wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Àwùjalẹ̀ nígbà ayé wọn àìmọye ìgbà ni wọ́n ti pe gbogbo àwọn oníṣẹ̀ṣe, nígbà tí gbogbo wọn tí ẹsẹ̀ wọ́n ìpè tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé kí ni mo bá yín jẹ, kí ni mo bá yín mu, àìtò wo ni mo bá yín ṣe, nǹkan kọ̀ọ̀rọ̀ wo ni mo bá yín ṣe, ẹ wá sọ gbangba. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years ni mo fi gbélé Àwùjalẹ̀. Kò sí kọ̀ọ̀rọ̀ ibi tí wọ́n ti ń bọ̀ nǹkan kan nínú ilé Àwùjalẹ̀. Ọba Dr. SK Adétọ̀nà kú ní àná.
àáfàá kan ti kú nínú ìlú tá a wà yìí, kódà ìmáàmù ni. Nígbà tá a débi tí òkú ẹ̀ wà, àdó ni wọ́n so mọ́ gbogbo bẹ́ẹ̀dì yẹn. Billahi lazim bi rabbi Kaaba, tó bá ṣe pé irọ́ ni ó kú ìrìn àti Ọlọ́run bàbá tó dá mi. Adétọ̀nà kú, wallahi summa billahi lazi illa huwa, kò sí nǹkan kan, kò sí epo, kò sí iyọ̀, kò sí kankan, kò sí ẹbọ kankan, nítorí pé èmi ni mo tó wà lá bàbá. Ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ máa gbọ́ o, níbo ni rúmọ̀ tí wọ́n máa ń wá? Níbo ni gbogbo àwọn awuyewuye tí wọ́n sọ gbòdó ti ń wá? Ọ̀gbẹ́ni ẹ̀kọ́ tiẹ̀ pé rẹ̀ nílẹ̀ gbùrù, ìyẹn tiẹ̀ kan sọ̀sọ́kúsọ jọlọ, ìsọkúsọ. Ó sọ ìsọkúsọ yẹn, ó sì ń fọ́n ká. Ẹ dákun torí Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe lè fọ́n ìsọkúsọ ká, ẹ fọ́n eléyìí náà ká láti correct impressionist àwọn èèyàn nípa ìsọkúsọ. Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ nínú Suratul Nahl, Quran 16 verse 105. Ọlọ́run bá ní innama yaftari al-kadhiba, àwọn tó máa ń fọ́n irọ́ ká, àwọn tó máa ń tú irọ́ tàbí olùbọ́, àwọn tó máa dédé hun irọ́, wọ́n á dẹ̀ gbé kalẹ̀, wọ́n á dẹ̀ gbé sí ọkàn àwọn èèyàn náà á dẹ̀ máa gbà á bẹ́ẹ̀. Alladhina la yu'minuna bi ayati Allah. Ọlọ́run bá ní àwọn tí wọ́n nígbàgbọ́ nípa èmi Ọlọ́run bá ní. Ṣé fi pé tọ́ba bá kú dandan ni kí wọ́n ṣàìtò fún. Èmi yìí bí wọ́n ṣe wà yìí, ó ti di ọba ẹlẹ́ẹ̀kẹta ní àwọn ọba ńláńlá tá a ti sin, tá a ti wẹ̀, tá a ti dì, tá a ti sin, tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Àwùjalè òkú láti bí ọjọ́ méje o. Àná ni Àwùjalè jáde dáyé o. Òkú èèyàn ò ní kú káwá tì mọ́nà lé. Billahi lazim, àwọn tó bá mọ̀ wá dáadáa wọ́n á mọ̀ pé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ àwa ò wí, àwa ò sọ. Ṣùgbọ́n àná l'Àwùjalè kú. Ní ìrọ̀lẹ́ àná gan ní after Maghrib, òun l'Àwùjalè jáde dáyé. Ẹ̀yin ọmọ ìyá mi, kí ló fà á tí gbogbo ọ̀rọ̀ tó fi rí bẹ́yẹn? Màá sọ fún yín. Ṣé rí ìtìjú òkè ń bá yàn kó má kàn kankan mọ́ yàn lọ́wọ́? Bẹ́yàn ọ̀fọwọ́ máa họrí. Èèyàn máa wọlé. Ṣé rí àwọn oníṣẹ̀ṣe, àwọn ni wọ́n ń túrọ̀ yẹn pa. Ṣé rí àwọn mùnáfíkí mùsùlùmí, àwọn ló ń gba ọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọn, àwọn ló ń bá wọn rà á. Àwọn kan wọ́n kóra wọn jọ lénìí náà. Ìkóra wọn jọ yẹn kì í ṣe pé wọ́n fẹ́ wá gbókùn, wọ́n mọ̀ pé kò lè ṣeé ṣe fáwọn. Kí ni nǹkan tó fẹ́ ṣe? Wọ́n fẹ́ wá tọrọ owó ni. Ṣùgbọ́n ìtìjú náà ni wá kúrò ńbẹ̀ o. Ṣé wàá mọ nǹkan tí mo fẹ́ fi round up? Ìwọ tó sọ wípé tó máa ń lanu, tó máa ń sọ̀rọ̀, wàá máa ṣépè fún Ọlọ́run, wàá máa ṣépè fún ànábì. Ẹ dákun nítorí títọ́ Ọlọ́run. Báwo ló ṣe, kí ló fà á tó fi jẹ́ wípé ọjọ́ tí àwọn èèyàn bá kú wọn kì í fẹ́ rí yín bẹ́ẹ̀? Kí ló fà bẹ́ẹ̀? Kí ló fà á tó fi jẹ́ pé ẹ̀yin fún ara yín ń sìn ẹ̀ ti rí pé ayé ò fẹ́ yín? Tí wọ́n bá fẹ́ jọba míì, ẹ̀yin ò ṣe sọ fún wọn pé tọ́, nígbà tí ẹ ti dẹ̀ sọ pé ẹ̀sìn tí ọba bá fi kú náà lè máa fi máa gbé, ẹ dákun ẹ̀sìn tó bá fi kú náà ẹ fi ṣe ẹ̀sìn lè tẹ̀ fún un. Ṣùgbọ́n ojú kòkòrò yín, olè yín, wọ̀bìà yín, wọ̀nbílíkì wọ̀bìà yín kò ní jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. Torí pé irọ́ lè máa ń tú tàbí èlùbọ́. Wọn ò ṣàìtò kankan fún Àwùjalè o. Awẹ́ Àwùjalè, adé Àwùjalè bí mùsùlùmí, wọ́n kírun sáwùjalè lára bí mùsùlùmí. Nǹkan kankan ò yọ kúrò ní ara Àwùjalè. Mo sọ, mo tó sọ, nítorí pé n tí èèyàn bá rí tó bá dáyàn lójú ó yàtọ̀ sí n tí wọ́n bá sọ fún yàn. Bàbá Àwùjalè ó ti wáyé re, ó ti láyé re, ó ti lọ o. Èèyàn kì í mọ̀ rìn kórè ọ̀má mi. Èèyàn kan ò lè wà láyé tí ò ní níbi tó máa kù sí. Ṣùgbọ́n ibi táwa náà kù sí, Ọlọ́run kó dáríjì wá. Ibi tó kù sọ́wọ́ Àwùjalè ti wà lọ́wọ́ Ọlọ́run. Táwùjalè kù sí, Ọlọ́run kó dáríjì wọ́n. Ọlọ́run ọba kó má ṣe ìṣàánú wa. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala